ọmọ mínísítà tí wọ́n kidnap ń bí Mr. Minister Adéwọlé àwa tá a gbàre ní roko ń bí èmi tí mo líìdì ní àdìwọ̀n orí mú lọ wọ́n sọ ọ́ lẹ̀ ni èmi tí mo máa líìdì àwọn ẹlẹ́ran mọ́ níyà lọ lé sábà àbárí Sunday Igboho àjọ ń lọ ni yóò jù ú lẹ́yìn èmi lèmi ó jókòó wájú ọkọ̀ tí máa gbé owó wọn lọ ṣùgbọ́n ìjọ kan wá débẹ̀ Sunday Igboho wá ní kí gbogbo wọn line up ọwọ́ àmú kẹ́ni wọ́n fi kàn wá báyìí ọ̀níṣà ọlọ́gà ọkàn pè wọ́n ni pé òun ò lè bá yín lọ mọ́ o ẹni yìí kájú ẹ̀ ọ̀gá àwọn ni. ìyẹn Sunday Igboho ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àwọn oògùn kan ń bẹ tó jẹ́ pé ó lè tako ìjọba ọ̀run àwọn nǹkan tá a fi ń ṣe àṣà ṣe bí wọ́n ṣe ń ṣe ọmọ tí ọba làgá ni máa bá ṣùgbọ́n ọba òfin Ọlọ́run mú jẹ́ àbá ti kan gi ìrókò báyìí yọ lànà ní àlọ́ ọba ọ̀rọ̀ ńlẹ̀ wọ́n máa fún wa lóríṣiríṣi àwọn nǹkan. ẹ fi hàn pé igi máa lanu. igi ìrókò ọ̀lànà. ẹ wọlé. a wọlé mi àti bàbá mi. ẹ má bínú torí ohun tẹ́ sọ yìí ó jẹ́ ohun tó jẹ́ ohun kàyéfì fún mi. bó ṣe jẹ́nu igi lanu. igi lanu. igi lanu tá a bá ti kànlẹ̀kùn igi ìròyìn báyìí yọ lànà á sì wọ èmi ní olóyè Olúwabùkúnmi Adéyẹmí Adétúnjí. ẹ ṣeun gan sà. bàbá ọmọ bíbí ìlú ò ní í sà. ọmọ bíbí ìlú Ìrókò ọmọ ilé Balógun àwa là ń jẹ Balógun nílùú Ìrókò àwa náà sì náà tún jẹ Olúọdẹ nílùú Ìrókò. nílùú Ìbàdàn bí. nílùú Ìbàdàn tí Ọ̀yọ́ wà ní abẹ́ ìlú Ìrókò. ẹ ṣeun gan. ẹ fi yé wa pé ìdílé ọdẹ gangan ló bí yín sí iṣẹ́ tí àwọn bàbá yín ń yàn láàyò. bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ogun jíjà ni wọ́n máa ń jà. ogun jíjà. ogun jíjà lọ́dẹ Ọ̀fà ni a ti dé yìí nígbà tí wọ́n bí mi bàbá tó bí bàbá mi gbé mi ńlẹ̀ báyìí ó ní bàbá àwọn lóde jagunjagun Olúọdẹ lọ́nà bàbá kan wà ń bẹ ń lù wọ́n ń pè ní Dúródọlá Abínú Pẹlẹ́pọ̀n ńlá bàbá yẹn ni ó jẹ́ Olúọdẹ bí ìgbà náà bàbá yẹn wá sọ wípé ó ṣe gbé mi lónìí Olúọdẹ lọ́la rè ẹ lọ fi inú àgbo kòkó ni ẹ bù kẹ́ ẹ fi wẹ̀ ẹ́ àwọn wòlíì ni bàbá mi ọlọ ṣùgbọ́n gbọ́ yẹ pé ọdẹ tí wọ́n ti jẹ bí àwọn èmi ni mo padà mo lọ darapọ̀ mọ́ àwọn ọdẹ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ mi ò gbé bí mọ́níyà mò ń gbé tí mò ń wúlò fún àwọn èèyàn ní community torí tí wọ́n bá ní amúrọ̀bà débì èmi ní kọ̀kọ́ débẹ̀ tí wọ́n bá ní amúrọ̀bà débì èmi ní kọ̀kọ́ débẹ̀ ṣùgbọ́n gbà mo padà wálé tí wọ́n fẹ́ fi jẹ Olúọdẹ mi ni wọ́n fi mú mi lọ wípé Olúọdẹ wa rèé o onílù lòun ò faramọ́ lẹ́yìn ọdún kejì fún un lù gangan ló tún wá mi wá wípé gbogbo ibi tí àwọn ti ń yẹ̀wò wọn ní ìwọ̀ gangan ni káwọn èso Olúọdẹ ìlú èjì tí mo fi padà di Olúọdẹ ìlú yìí. ẹ ṣeun gan bàbá ẹ sọ kọ́kọ́ lẹ́ẹ̀kọ́ yẹn ẹ ní ìdílé jagunjagun ní. jagunjagun ní láti Ọ̀fà. láti Ọ̀fà. bàbá ìbéèrè tí mo fẹ́ béèrè ǹjẹ́ ṣé ẹ lórí ọ̀fẹ́ láti lò pẹ̀lú bàbá tí wọ́n ṣàlàyé ní ìmọ̀ bí wọ́n ṣàlàyé àwọn ìtàn kékeré bí wọ́n ṣe jagun tí wọ́n fi dé ibi ìbàdàn tó fi dé ìlú tí ẹ wà yìí ǹjẹ́ ṣé wọ́n ṣàlàyé fún yín tí ẹ lè ṣàlàyé. mo gbọ́ díẹ̀ ń bẹ. ǹjẹ́ lè bá wa sọ díẹ̀ sà. nígbà tí àwọn bàbá wa kúrò ní Ọ̀fà tí wọ́n ń jagun kí tí wọ́n kúrò lọ́fà tí wọ́n máa lọ ìletò míì láti lọ nígbà tí wọ́n ń bọ̀ láti Ọ̀fà ibi tí wọ́n kọ́kọ́ tẹ̀dó sí Ọ̀pásó ní Ẹ̀rùnmú lọ́hùn etí Ẹ̀rùnmú ní Ọ̀pásó yẹn wà ibẹ̀ wọ́n kọ́kọ́ tẹ̀dó sí nígbà wọ́n tún dé ẹ̀gbẹ́ káàkiri tí wọ́n máa ń pẹran tí wọ́n máa ń jagun kí wọ́n ti jagun bẹ̀ yẹn wọ́n rí i pé igbó ńláńlá oríṣiríṣi ẹran ni wọ́n máa ń pa wọ́n rí i pé wọ́n ti fọ bẹ̀ yẹn funfun wọ́n tún gbéra wọ́n dé ọjà Agbó ní Agboolé Òkúta ibi àpáta kan báyìí wà igbó gbogbo bẹ̀ ńgbọ̀ ìyá tí wọ́n tún lo bẹ̀ lọ sáà tí wọ́n rí i pé kìíní ìtún ṣe wọn á bọ́ sí Adé Ọ̀yọ́ lágboolé Ẹlẹ́yẹ Ẹ̀gà ládé Ọ̀yọ́ nígbà wọn pò ń bẹ̀ tí wọ́n tún fọ̀ funfun wọ́n bọ́ sí Ẹ̀bẹ̀dì ibi tí wọ́n kọ́lé epo NNPC Ẹ̀bẹ̀dì ń sí àwa la ní fámìlì wa lónìí nígbà wọn tún lo bẹ̀ wọ́n bọ́ sí Òjòpó Ọdẹ yẹn náà di Tàǹbì nígbà wọn tún lo ibẹ̀ sá yẹn wá dé Ìrókò bíi tí àwọn bàbá wa wá dé
ńgbà délùú yìí wọ́n fi á ṣe ọ̀tún ṣùgbọ́n ńgbà tógun bá ti wọ̀lú tó yẹ pé bàbá wa ni ó dìde sí làwọn olóko ní a jagunjagun lẹ́yìn ẹ̀yin ni Olúọdẹ wọ́n wá gba Olúọdẹ lọ́wọ́ àwọn tí wọ́n ń jẹ Olúọdẹ tẹ́lẹ̀ wọ́n wá dá ọ̀tún alájà wọ́n kọ́kọ́ fi á ṣe ń gbàdé wọ́n wá dá wa padà sí Olúọdẹ wọ́n wá fún àwọn yẹn ní ọ̀tún padà pé ńgbà jẹ́ pé tógun bá ti dé àwọn bàbá wa ni ó dìde wọ́n lọ pàdé àwọn tí wọ́n pè ní kò sẹ́ni kankan tí wọ́n yọjú bí wọ́n ṣe bá a ṣe di Olúọdẹ ìlú inú Olúọdẹ ìlú Ìrókò. ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ bá wa sọ tẹ́lẹ̀ kí a tó bẹ̀rẹ̀ sí í ṣàwọn nǹkan wọ̀nyí ẹ fi yé wa ní pé ọdẹ ní iṣẹ́ ọdẹ lẹ́yàn láàyò bàbá lẹ́yìn ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ àwọn tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ọdẹ yìí bàbá ǹjẹ́ lè ṣàlàyé àwọn nǹkan tí ẹ bá pàdé tó jẹ́ ohun bíi kàyéfì tó jẹ́ má lè gbàgbé. ohun tí a bá pàdé ni pé adẹ́gbó igbó ò sì ń bí lọ títí tí àlejò ní àsìkò táwa gbọ́njú àwọn bàbá yẹn ti lé àwọn ẹranko abìjà wọ́n ti lé ẹ dànù ṣùgbọ́n mo lé orí ọ̀fẹ́ àwọn ọdẹ tí wọ́n jẹ́ ọ̀rẹ́ mi tí wọ́n wà ní Igbó Oǹdó gbogbo Omi Funfun Ẹlẹ́gbẹ̀rún Òjé Àpò gbogbo Òkè Àpò lọ wọ́n wà máa lọ sí àtìpó lọ́dọ̀ ọ̀rẹ́ mi láti lọ dẹ ìgbẹ́ ní ibẹ̀ a wà lábẹ́ bàbá kan wọ́n bàbá Ìjẹ̀bú ni bàbá yẹn ti kú àgbà ti dé ṣùgbọ́n tá a bá ti fẹ́ lo oko ògbẹ́ wọ́n máa tan àtùpà lẹ̀ fún wa tọ́ba yẹn pàwọ́ méjì là ń lọ àtùpà méjì wọ́n tàn tọ́ba yẹn pàwọ́ mẹ́ta là ń lọ àtùpà ni àtùpà yẹn wọ́n rò pé kémi ò mú kan wọ́n sàmì sí pé èmi ni tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí tá a bá dẹ̀gbẹ́ lọ́ngbà tí èyí pa fẹ́ tẹ̀léra wa ẹnikẹ́ni tí nǹkan bá ṣẹlẹ̀ sí àtùpà rẹ̀ ó kú tọ́ba ti kú mi ẹ bá ti fẹ́ máa ṣe pé bàbá yẹn ti dé ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa mo rántí pé a lọ gbóúnjọ kan ìgalà yẹn ó ti máa wà jẹ kókò jẹ gbogbo ẹ̀ ìgalà rèé àṣẹ ìkejì mi náà ti ń sọ ìgalà yẹn bọ̀ lẹ́yìn ṣùgbọ́n gbọ́ orí náà mi mo ṣe báyìí mo ṣéèkì iná torí pé tá a bá ṣéèkì iná ẹlòmíì ọ̀dọ́jú iná mọ̀ ó lè yìnbọn sí ọ̀dẹ̀rẹ̀ iná mo ṣéèkì ojú ọwọ́ agbọ́nà ẹ̀yìn ó ní kí n mo rí ìgalà kan olóòrùn náà rí lókè ń bẹ lò ń lédè igi ìrókò kan wà ń bẹ ó tóbi wọ́n wà ń rí náà lọ́ọ̀kan wọ́n taná náà díẹ̀ ìbọn tí mo yìn sí ìgalà ń gbò ọ̀nà ọdún ẹ̀ ló náà tó dàbọn sí ọkàn pọ̀ ní ọ̀nà àdí igi ní lọ igi ìrókò aṣá tẹ̀lé pẹ̀ládà bá a ṣe fẹ́ẹ̀ dé igi nǹkan lànà ni ọkàn gbé ìgalà mẹ́rin òtútù dáàbò mẹ́ àjẹkẹ́jì ṣùgbọ́n gbà táwọn ẹ̀yìn pẹ̀ báyìí àwọn bàbá tí wọ́n ránṣẹ́ wọn ti dẹ́yìn wa ẹ má bọ̀ a kà so mọ́ wọn ni abára wa lé ní pẹ̀lú àwọn bàbá yẹn torí àwọn ọ̀làgbára ẹ̀ wọn ò ní fún ọmọ èké ń rú àwọn nǹkan tó bá lágbára báwọn bá a ṣe délé wọn wá ń sọ fún wa pé ẹran ọ̀rọ̀ ní í sìn tó bá dijọ́ kejì á lọ ọbẹ̀ wọ́n wá mú a lẹ́yìn wọ́n kọ́kọ́ ń pe oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n wá nagi lóòka báyìí ọ̀rọ̀ ń wá bóde pé kí ló dé tó ń dán ọmọ mi láàmú wọ́n kọ́kọ́ ní kó pọ̀ ẹran ọ̀rọ̀ ò ní fẹ́ jáde lọ́sàn-án wọ́n wá sọ̀rọ̀ wọ́n gbọ́ nǹkan kan pé kó padà wà lálẹ́ bàbá wa ní ká lọ débẹ̀ lálẹ́ ègé bàbá wọn á tẹ̀lé a ọ̀rọ̀ ń wá bóde ọwọ́ á pàdé wọn pé àmọ́ mi ló ń pa bàbá sáà ń sọ pé wọ́n ń ba nǹkan oko jẹ́ ni wọ́n ṣàjọ sọ̀rọ̀ ó ní dáa náà wọ́n má pa àwọn ẹran àwọn mọ́ wọn ò fún wọn ní nǹkan kan kí wọ́n wá bá wọn bí bàbá àtọ̀rọ̀ ṣe di ọ̀rẹ́ nù wọ́n máa ń mú àwa náà lọ tí wọ́n bá lọ bá báyìí a bá ti kan igi ìrókò báyìí yọ lànà ni a lọ bá ọ̀rọ̀ ńlẹ̀ wọ́n máa ń fún wa lóríṣiríṣi àwọn nǹkan. ẹ fi hàn pé igi máa lanu. igi ìrókò lanu. ẹ wọlé. a wọlé mi àti bàbá òun a bá ti débẹ̀ ni wọ́n máa pẹ́ òun gan náà tún máa wá bàbá wá sílé fúnra rẹ̀ ní àṣejọdọ̀ rẹ̀ nù ṣùgbọ́n ọjọ́ orí tàwa kéré ju pé ká máa béèrè irú nǹkan bá ń lọ́wọ́
bàbá. Bàbá ẹ má bínú torí ohun tẹ́ sọ yìí ó jẹ́ ohun tó jẹ́ ohun kàyéfì fún mi ìgbọ́rọ̀ ẹ̀ rí. bó ṣe jẹ́nu igi lanu. Igi lanu tá a bá ti kànlẹ̀kùn gírò báwọn yọ lànà á sì wọnú ilé tí ń bẹ́ẹ̀ mọ̀ ní agbára nínú igi hùn tí iyán tá a bá ti dé ẹran kùndí àmọ́ bí wọn kì í ti rẹran tí wọn bá dín ẹ̀gúsí kalẹ̀ lẹ́bàá iyán là á jẹ nínú ẹ̀ á jẹ yán ni ká tó máa bọ̀. Bàbá ẹ jọ ẹ ní àwọn bàbá sọ pé ọ̀rọ̀ ni wọ́n máa ń sọ bàbá kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn kí ni wọ́n pè ní ọ̀rọ̀ àbí kò ṣe irú ọ̀rọ̀ tí a máa ń sọ. àwọn ẹbọra inú igi ni inú igi ìrókò gan wọ́n ń gbé nígbà bàbá mi gangan ń la pákó nígbà tí wọ́n ń la pákó a ti tẹ̀lé wọn lọ la pákó kan tó jẹ́ wípé tẹ́ bá rí bínú rẹ̀ ṣe ń dán korokoro báyìí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ gùn yẹn tán ni tá a ti tẹ̀lé wọn tí igi lulẹ̀ nígbà bàbá ń la pákó a ti tẹ̀lé wọn lọ ọ̀rọ̀ ń gbé inú igi àwọn ẹbọra tá a rí àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa wá ọjà ní àárọ̀ tí wọ́n bá wá ná ọjà láàárọ̀ ẹsẹ̀ wọn kọjú sẹ́yìn báyìí ẹsẹ̀ yìí ẹ̀yìn yẹn kọjú sí ní àárọ̀ kùtùkùtù àì àní àkọ́kọ́ máa jíde ọjà gbogbo ọjà àwọn náà máa wà ara nǹkan lọ́jà àwọn èèyàn tá à ń ná ọjà pọ̀ ẹbọra oríṣiríṣi náà ní ná ọjà àwọn ọ̀rọ̀ nu àwọn ẹ̀rọ nu igi àwọn invisible bá a ṣe dúró èyí sìn tó bá jẹ́ pé ńgbà kan ni àwọn tí wọ́n bá wẹjú tí wọ́n rí náà wọ́n mọ̀ páwa nìkan ká àwa ò rí wọn ni àwọn kan sì tó ń bẹ pẹ̀lú wa. ẹ ṣeun gan ẹ ṣeun. Bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ti bá wa sọ bàbá ǹjẹ́ mi mọ̀ bóyá ẹ ní àwọn nǹkan míì jẹ́ pé ẹ lè bá wa sọ tí àwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ láti ibẹ̀ jẹ́ pé bóyá ohun bíi tó ṣẹlẹ̀ ó lè má jẹ́ lẹ́nu iṣẹ́ tí ẹ̀ ń ṣe tó pé ohun tó ṣẹlẹ̀ sí ní lójú ayé tó yàtọ̀ sí àwọn nǹkan tẹ́ bá wa sọ ìtọ́pọ̀ àwọn èèyàn lè kẹ́kọ̀ọ́. mẹ́wàá ní í ṣẹlẹ̀ ń dúníyàn ẹni tí bá róúnjẹ jẹ tí bá rí nǹkan mu onímọ̀ páyé ń bẹ nítorí ṣẹlẹ̀ sí pípọ̀ ogun ló sì bí nígbà tí mo gbọ́njú tí mò ń ṣiṣẹ́ tí n bá rówó tó bíi 100,000 báyìí ọlọ́pàá ó sì wọlé can I continue? Yes, sir. tí n bá wú ọlọ́pàá ó sì wọlé wọ́n sì mú mi lọ. láìṣẹ̀ nígbà bá gba gbogbo owó ọwọ́ mi tán ẹni wọ́n fi mí lẹ̀. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi ní Èkó wọ́n ń pe àdúgbò bẹ̀ ní Láǹbẹ tá a bá dé Láǹbẹ carpentries ní ọkọ ilé gbogbo design ilé tí ń bẹ ń bẹ tí wọ́n bá wá carpentry èmi ni wọ́n ń pè ní Interpol international kò sí irú ilé àrà téèyàn fẹ́ kàn àbí béèyàn fẹ́ design rẹ̀ tí èèyàn ń kà but àwọn fọ́mọ́ǹtì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé àwọn tá à ń pè ní fọ́mọ́ǹtì yẹn àti ẹ̀ ń ṣiṣẹ́ fún ọlọ́pàá bí mo bá fẹ́ fàyọ̀ ń jọ yẹn obìnrin kan bẹ nísàlẹ̀ wa Guinness ni wọ́n ti ń ṣiṣẹ́ àwọn olè lọ rọ́ọ̀bù ẹ̀ iṣẹ́ ọdẹ tí wọ́n jí bí mi mọ́ níbi tí ti ń jẹnẹrétì bọ̀ nù bó lè yẹn ṣe ń sábọ̀ báyìí èmi mọ àtáàkì olè yẹn lọ èmi mọ lọ escape obìnrin yẹn lórí wọn fẹ́ pa mánú ilé ni wọ́n ṣàgbé wá sọ́dọ̀ haidi àṣàwọn tọ́ràn wọn ń bẹ ní abúlé wọ́n ń pè mí ṣe ẹni Mr. Ajayi Abẹ́òkúta ló wà bàbá yẹn ó ti kú nísìn wọ́n tún lọ fọ́ ṣọ́ọ̀bù ráìsì kan níbi tẹ́mi ti ń ṣe fọ́níṣọ̀ wọ́n fún mi nílẹ̀ báyìí nílẹ̀ gbangba báyìí wọ́n wá kọ́ ṣọ́ọ̀bù sí bọ́mọ yẹn ṣe fọ́ ṣọ́ọ̀bù tí ń sáré bọ̀ ó wá yípo ọ̀dọ̀ mi lẹ́ẹ̀mejì ó jẹ́ káwọn yẹn sọnù bọ̀tẹ̀mí ti rí bóun ni mo ṣe sá lọ mọ́ wọn lọ́nu bí gbogbo ìlú ṣe dénú wọ́n bá ní èmi ni mo lọ ṣiṣẹ́ yẹn èmi kọ́ ńgbà Ọlọ́run ó mú oníyẹn ọbọ̀ bàtà sílẹ̀ ìlú yẹn ìlú péréte sí ni wọ́n bá pe gbogbo èèyàn jọ pé èmi mo wá fọ́ ṣọ́ọ̀bù ìyá tó sì là ń pè é nìyẹn wọ́n bá kó bàtà mi kalẹ̀ lọ́mọ kan bá débẹ̀ wọ́n ń pè Jídé ọmọ ẹlẹ́ran ó ní bàtà mi kọ́ ó lẹ́ni báyìí lóye ó ní bàtà bá a ṣe lọ ilé ẹ̀nu gbogbo ẹrù tó kó pátá bá a ṣe rí i lórí ilé ẹ̀nu
wọ́n sá gbé lọ sí kóòtù ní Abẹ́òkúta ní Ojúgbélẹ̀, wọ́n rán lẹ́wọ̀n. The second thing tí ó tún ṣẹlẹ̀ ní ẹni tí wọ́n wá rọ́ọ̀bù yẹn ní informant ń pa mo ti mú ẹnì kọ̀ọ̀kan tí wọ́n ti mú akẹ́kọ̀ọ́ ẹ̀kejì, ọba nìkan ọlọ́pàá wá gbé mi láti Eléwéran, wọ́n bá wá gbé mi. Nígbà dé wọn ọba mi ń lé mi ti wá sí ibi. Nígbà mo padà dé, wọ́n bá ní kí n ṣàyọjú sí Eléwéran, ọba yọjú síbẹ̀. Inú kúlà sẹ̀ ń tó jẹ́ kí n mọ gbogbo òfin téèyàn bá jalè, téèyàn bá pààyàn, téèyàn bá pààyàn tó bá sáré dọ́dọ̀ mi. Tí n bá fẹ́ lu ẹ̀wọ̀n mọ́mọ́ tí ń sọ fún ibẹ̀ láti kó oríṣiríṣi ẹ̀kọ́. Wọ́n bá gbé mi lọ sí cell 1 Eléwéran. Kúlà sẹ́ẹ̀lì ni. Téèyàn bá wọ ọbẹ̀ tó bá lóṣù mẹ́ta ń bẹ̀ kárí iná mọ́ tí èjáde kúrò láyé. Àwọn ọkọ àbúrò màmá mi tí wọ́n jẹ́ DSP ní Ìkẹjà, àní wá yọ mí kúrò nínú kúlà ọ̀hún tí wọ́n mú mi lọ sí cell 4. Cell 4 yẹn ibẹ̀ ni olè tí wọ́n bá yìn ń bọ̀n lẹ́bí láti mọ̀ pé tí wọ́n bá yìn ń bọ̀n báyìí omi lẹ́mọ̀ béèrè ṣáá. Tá a bá ti jí ó mú mi báyìí paracetamol á máa kán sí lẹ́nu tá a fi yí bá tọ́ta òun èyí ṣe. Ibẹ̀ láti lóríṣiríṣi ẹ̀kọ́. Wọ́n bá dàárọ̀ ọjọ́ náà ni wọ́n bá kàn gbé mi sínú ọkọ̀. Àti àti béèlì gbogbo àwa tá a kó. Owó tí ẹ ṣà ń béèrè lọ́wọ́ àǹtí mi láwọn òrí bí wọ́n ṣe gbé mi lọ Eléwéran nù. Bí wọ́n ṣe gbé mi lọ Ṣàngó Ọ̀tà nù láàárọ̀ kùtùkùtù. Àwa fẹ́ súnmọ́ bẹ́ẹ̀, ọmọkùnrin kan bẹ́ẹ̀ Súlè là ń pè, òun ti jalè dáadáa, ọmọ kéèsì mi ọmọ kéèsì. Ọlọ́rẹ̀ wa, ó láǹtí ẹ máa ṣe á dáadáa, ó ní lòun jẹ́ òun ọ̀ràn ọ̀ lọ́wọ́ o. Ó lẹ́sùn tí wọ́n kàn ó ní kéèsì bélébù ọ̀fẹ́ǹsì o. Ó ní ṣùgbọ́n tí wọ́n bá ti ka ẹ̀sùn sí ọ létí, ó ní kó kàn lu tébù ní kó o pé ọlọ́pàá. Ó ní tó o bá ti sọ bẹ́ẹ̀ yẹn, ó ládájọ́ bí ọ́ ń béèrè pé you have something to say? Ó ní kí n pé I have something to say. Ó ní gbé ni wọ́n tó gbọ́ ọ̀rọ̀ mi o. Abádé court. Èmi àtọmọ ṣẹ́ mi àjọ dúró. Bá a ṣe dúró, ọlọ́pàá bá ní wọ́n ṣàkà ẹ̀sùn. Wọ́n ní mo lọ gbé. Mo rántí adájọ́ yẹn ṣe magistrate Sólánkẹ́. Ọwọ́ òsì báyìí ní ń lò. Wọ́n ṣàǹṣe àì. Ó lẹ́sùn wọ́n ṣàpè gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn mí. Àwọn bá fẹ́ dìde. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe wí. Mo kàn na tébù ni mo ní ọlọ́pàá. Mo kàn shout. Magistrate ni what kí ló ṣẹlẹ̀? You have something to say? Mo ní I have so many things to say, sir. Ó lọ ọlọ́rọ̀ tó fẹ́ sọ, mo ní mo fẹ́ sọ. Mo ní ẹjọ́ mo fẹ́, ó ti á sọ fún mi pé kí n dọ̀tí ọlọ́pàá ni o. Mo ní ẹjọ́ ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ ajá ọlọ́pàá yìí. Ó yà ní adájọ́ ní you wan ask a question from the dog police? Mo ní yes sir. Ó ní mo mean ẹ̀. Ó ní ó yá béèrè. Bóyá ajọ́ ọlọ́pàá ni àmọ́ bóyá ọjọ́ ọlọ́pàá kọ́. Mo ní wọ́n charge mi as an armed robbery. Ẹ bá mi béèrè lọ́wọ́ ọlọ́pàá ẹ̀ pé ìbọn tí wọ́n ká mọ́ mi lọ́wọ́ dà tí wọ́n fi pè mí ní armed robbery. Níbo wọ́n ti mú mi tí mo fi jẹ́ armed robber. Ọlọ́pàá ní adájọ́ ní ọlọ́pàá dáhùn, ọlọ́pàá ẹsẹ̀ rẹ̀ ń gbọ̀n ni. Kíní tá a fi máa yọ èso wọ́n ń pè ní pinches. Tí orí rẹ̀ bá ti kán, kìí ṣe gé èso mọ́, àákànjò tá a fi kọ́ sí ara kìíní. Lọ́ba mú yọ̀ sóńbòdì, lọ́ba nà sí adájọ́. Mo ní ọ̀gá is calling me an armed robber. They can use this thing to rob. Pinches. Mo ní kíní yìí èèyàn lè fi jálẹ̀kùn wọlé ni. Téèyàn bá fi jálẹ̀kùn wọlé, breaking and burglary or stealing ló yẹ kí wọ́n charge. Mo ní ṣọ́ọ̀pù mi wọ́n ti mú. Wọ́n ní ẹ béèrè sà pé àwa mélòó ni wọ́n mú. Wọ́n ní kọ́ dáhùn. Ìṣẹ̀lẹ̀ mọ́ àwa tí wọ́n kó were up to 20. Wọ́n ní àǹbò làwọn yòókù wà, ṣé wọ́n ti rí pa wọ́n ní àbíbo wọ́n fi hàn sí. Wọ́n ní it is because of the money they are request from me. Nítorí pé mi ò fún wọn ló jẹ́ kí n jí. They have done the identification parade for us at Eléwéran police custody. Complainant wọ́n lòun dáhùn tí wọ́n wá rọ́ọ̀bù wọn mọ̀. Ó ní kí lẹ wá débí? Wọ́n ní wọ́n gbé wá bí wọ́n lé mi mọ́ rọ́ọ̀bù. Ó ní no, ó lẹ́yìn tó escape òun ní ìjọ náà. Wọ́n ní torí owó tí ń rí fún ọ ló jẹ́ wọ́n gbé wá. Bí kóòtù ṣe pàṣẹ nù magistrate,
ó ní Mr Police orúkọ IP yẹn jẹ́ Monday Ọmọlúà Sunday Ọmọlúà ó ti kú o torí mo gbé ṣépè ní abáni kí wọ́n lọ kó complainant exhibit anything that you can use to prove yourself ọlọ́pàá ṣe sáńkọ́ọ̀tù ni ó lóun sì ti sọ fọ́gá àwọn wípé ọkùnrin tí ń wò jẹ́rújẹ́rú yóò kó báwọn bí ó ṣe wá kóòtù mọ́nú first adjournment second adjournment nígbà òjì third adjournment wọ́n wá pe prosecutor pé kó lọ arrest ẹ̀ fáwọn ọlọ́pàá ò lè yọjú prosecutor bá ní ẹ is getting assignment from a CP wọ́n tún ṣe fún mi níbi 3 days báyìí tí mo débẹ̀ báyìí adájọ́ ní kí n má bínú ọlọ́pọ̀lọpọ̀ tí ń lo ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n mọ̀ ṣùgbọ́n torí pé wọn ò lè níyàn lọ sọ ẹlòmíì di ẹlẹ́wọ̀n. Only the law says any cases bring it to the court without any exhibit, evidence, anything to use to prove for the first adjournment, second adjournment, third adjournment, the law says the case will be stricken out. Only now, we are now giving you fundamental human rights. Only do you know the meaning? Only I know the meaning, sir. Only say it. Freedom of movement, freedom of speech, only freedom of back to where you are again. Ọ̀wá òpin tí n bá tún dúró ń bẹ́ irú ọkùnrin tó ṣe irú èèyàn ó lè sì mí bí mo ṣe kó ń bẹ̀ nù. Èrí ayé tó ní agbára ni. Ẹ̀yìn ìyá mi wá múra sọ́rọ̀ ara mi. Ìyá yẹn ń bẹ̀ ń bẹ̀ hùn. Ó ti kú. Wọ́n wá lọ bèrè tí ń ṣẹlẹ̀ wọn lógun ni. Ogun náà là ń jádò nínà àti ìbọnú ogun. Ṣùgbọ́n gbogbo ìwọ̀nba àwọn nǹkan péréte tá a ṣe agbára káká náà ni. Nípa ìdúró, nípa àdúrà náà ni ọwọ́ wọn bá ilé ayé tá a rí gbé. Ẹ ṣeun gan bàbá, ẹ ṣeun sà, àgbáyé adalẹ́ sà. Bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ bá ṣàlàyé ń sìn, ẹ sọ fún wa pé wọ́n ní ẹni màmá jáde wọ́n ní wọ́n gbà àwọn ìgbésẹ̀ pé wọ́n ní ogun ni. Bàbá torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló wà nílé ayé tí ò tiẹ̀ mọ̀ pé ogun jà wọn. Tó máa rí bí ìgbà pé ṣùgbọ́n òun rí jẹ ṣùgbọ́n òun rí mu. Ṣùgbọ́n nǹkan tó ń bá fíra ó ju nǹkan tó ń jẹ tó rí mu lọ. Ọgbọ́n láyé. Bàbá nígbà yẹn náà lọ́jọ́ náà lọ́hùn bàbá ǹjẹ́ ṣe rántí àwọn ìgbésẹ̀ tó yẹ pé màmá gbé. Mo rántí ìyá ni èmi gangan ni nígbà tó dé ojú ẹ̀ tó di wípé wàhálà ìpọ̀ màmá mi bóde wọ́n fọ̀rọ̀ lọ àwọn èèyàn. Bàbá yẹn ó ti kú arọ ni kò lẹ́sẹ̀ ó ní kí n lọ ra pẹ́pẹ́yẹ wá lójì ọkà àwọn nǹkan tí mo lọ rà ṣùgbọ́n fún ìyàlẹ́nu tí mo rí òun gbé pẹ́pẹ́yẹ bọ̀ láti Òjé ọ̀nà Wákàjáyé ni bàbá yẹn wà. Mo mú pẹ́pẹ́yẹ lọ báyìí tí mò ń wò mo sì gbé ẹsẹ̀ pé mo fẹ́ wọlé pẹ́pẹ́yẹ sì kú. Bàbá ní ẹ̀ ti pa pẹ́pẹ́yẹ ọwọ́ rẹ̀ mọ́ nírọ́ ni nígbà táwọn òbí ìgbà kó ti kú láti ìjẹta ni onírọ́ ni àwọn láàjì pẹ́pẹ́yẹ yìí onítòráyè rẹ̀ là á lò bó ṣe mẹsẹ́ rẹ̀ lé lórí ìjì ọ̀sẹ̀ bí pẹ́pẹ́yẹ tó ṣe gbọ̀n pápádà nù. Bàbá yẹn ṣe fún iṣẹ́ yẹn fún mi àtìgbà náà wọ́n wá bá mi ṣe ìmọ̀lẹ̀ ọlọ́pàá lónìí tílẹ̀ mọ́ ẹ̀ bí mo ṣe dúró tí n bá fẹ́ bá sọ̀rọ̀ l'Ábùjá pẹ̀lú DIG ni o pẹ̀lú ẹ̀mí kìíní ọ̀sọ́. Mo wá ní connection kò sí commissioner of police ti ọ̀dọ̀ Ọ̀yọ́ state tí ìní mọ̀ kò sí nípa ètò ààbò tí mo wà ní òní ní ìlú yìí èmi tó ní commandant for Nigerian Forestry Security Service ní Ìnàkẹ́rẹ́ local government èmi tó ní olúọdẹ asọ́de tí ìwé ẹ̀rí sì wà tó wà fún gbogbo ìjọba ìbílẹ̀ Akínyẹlé èmi tó ní olúọdẹ Èròkò gbogbo ìgbà yẹn bó ṣe jẹ́ pé gbogbo iṣẹ́ tá à ń ṣe mọ̀ pé àwọn agbófinró wọn ìfẹ́ orogún òwò ó yẹ kí wọ́n ti kọ mẹ́mò lérú mi lórí débi pé ní Akínyẹlé local government yìí pé tí a bá ní ta la láàbò kí wọ́n tó mẹ́nì kínní wọ́n mú mi níbi tá a ṣiṣẹ́ bí wọ́n bá jíyàn gbé tí àbáńdíìtì bá jíyàn gbé lẹ́ni wíyà wọ́n gbọ́dọ̀ débẹ̀ tí wọ́n bá gbẹ̀yàn látòṣogbo àwọn ọlọ́pàá kọmíṣánná Kẹ́hìndé Alóńgẹ́ tó ṣẹ̀ṣẹ̀ rìtáyà èmi wọn ó pè àwọn AKS àwọn mọ́nítọ́rìn Sọlá gbogbo wọn ní mọ̀ mí
ní àjọṣepọ̀ iṣẹ́ ètò ààbò tí ọ̀gá yàtà nígbà tí kò sẹ́ran bí tá a lè máa wọ̀gbó pamọ́. àwọn màálùú tí ń bẹ ládùúgbò wọ́n ti lé gbogbo àwọn ẹran dànù. ṣùgbọ́n ń pẹ́ ètò ààbò yìí tó bá yẹ pé ń kọ mẹ́mò lórí èèyàn àwọn ọlọ́pàá yìí fẹ́ máa gba ráǹkì ni. kódà gan-an ó ṣiṣẹ́ ibi tó wà mọ́ ní yànjọ́ orí mi ó ti lọ sọ fún area commander pé kí wọ́n mú mi lọ́dọ̀ sí ṣùgbọ́n àwa náà ṣáàdù lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ torí àwọn ìṣe olóṣèlú àìsí ìṣe union ìta gbé lọ ní agbára àgbọ́dọ̀ máa ṣe jàǹdùkú ló jẹ́ ká jókòó ara wa jẹ́ẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣe ń wọ iṣẹ́ tẹ̀ ń wọ instrumental rentals tẹ̀ wo ọpọlọ lọ́lọ́run fún mi pọ̀ ilé mi rèé mi ni mo kàn án èmi mo ṣe gbogbo inú ẹ̀ instrumental yẹn ọ̀dọ̀ ẹnìkan mo dúró sí tí mo fi ń já engine build fúnra mi tí mo lè build tẹ bá lọ́bẹ̀ rẹ̀ lélẹ̀ mi àwọn irin tí mo kọ́kọ́ mo lè pè mí mo kọ́ yìí ọpọlọ náà là ń jẹ ṣùgbọ́n kò sí nǹkan kan lọ títí nígbà tí ò sí àṣìṣe jalè lẹ́yìn ọjọ́ mẹ́ta láti January yẹn tó ti ta ọ́ sí mi torí ẹ bá ní ọ̀sáyé mọ̀kànṣá ń tọ̀ ni n ò rí irú Ọlọ́run rí. ẹ̀ ń tọ̀. mọ̀ ń tọ̀ wá ṣe ayé abdominal scan kò sí nǹkan kan prostate infection kò sí nǹkan kan láti January nígbà tá a mọ̀ rìn káàkiri máa lọ fà ní ṣùgbọ́n aképe Ọlọ́run tí ń bẹ lókè tó láà lóògùn torí tẹ́ ẹ̀ bá ní òun lóògùn irọ́ ló pa ìwé kan torí ẹ̀sìn táwa ń ṣe kìrìsìtẹ́nì ni bàbá wa bí wa sí ṣùgbọ́n ìgbàgbọ́ òpè a máa ṣọdẹ ó ní Olúwa ń bẹ fún mi pẹ̀lú àwọn tí ń ràn mí lọ́wọ́ ó ní kí ni èèyàn lè ṣe sí mi nígbà tá a jù báyìí tá a rí i pé ọmọ àmúkẹ́ni bàbá wa ní àtòsípò náà wòlíì ni ó fi nǹkan díẹ̀ lé a lọ bá a ṣe gbé sáàmù nu ọ̀nbẹ̀ǹbẹ̀ náà pẹ̀lú gàárì tí a rẹ̀ la bá ń lò a sì dùpẹ́ irú bí mo ṣe jókòó tí yìí ti tọ̀ lẹ́ẹ̀mẹ́ta láti January February March April May June gan mo tọ̀wọ́ June ni. tẹkàn tọ̀ ní ṣẹ́jú. ọ ní agbára bí mo ṣe ń tọ̀ náà mò ń flat bí mo ń ṣe kí ẹ ti tọ̀ lẹ́ẹ̀mẹ́fà bẹ́ẹ̀ ṣe dé yìí ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ogun padà sọ́dọ̀ ológun ńgbà ṣèwádìí àwọn tí wọ́n sẹ́ndì ogun sí a ogun ti padà sọ́dọ̀ wọn Ọlọ́run ti fi dógun padà sọ́dọ̀ ológun. ẹ ṣeun gan ẹ ṣeun bàbá inú mi dùn pẹ̀lú àwọn nǹkan tí ẹ bá wa sọ ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wo nǹkan wọ̀nyí wọ́n á rí nǹkan kọ́ àbí méjì wọ́n á rí kọ́ nínú ẹ̀ bàbá ṣùgbọ́n ìbéèrè tí mo fẹ́ béèrè torí mo rí pé ẹ ń sọ̀rọ̀ lórí ààbò ṣùgbọ́n a dẹ̀ ní èèyàn tó gbajúmọ̀ tóun náà nífẹ̀ẹ́ Yorùbá dọ́kàndọ́kàn tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho. bàbá ǹjẹ́ ẹ ti rí Sunday Igboho rí. èmi àti ó lè má dá mi mọ̀ nígbà tí àwọn ẹlẹ́ran mọ́níyà tí o lè ń dá wọn lọ́nà tí wọ́n bá lọ wáṣángèrì ìbàbà iléṣàbàbà tí wọ́n máa lọ rẹran èmi tí mo máa lídìí àwọn ẹlẹ́ran mọ́níyà lọ iléṣàbàbà rí Sunday Igboho àjọ ń lọ ni yóò jù ú lẹ́yìn èmi lèmi ó jókòó wájú ọkọ̀ tí màá gbé owó wọn lọ ṣùgbọ́n ìjọ kan wá débẹ̀ Sunday Igboho wá ní kí gbogbo wọn line up ọwọ́ àmúkẹ́ni wọn fi kàn wá báyìí ọ̀nìṣà ọlọ́gà ọkàn pè wọ́n ni pé òun ò lè bá yín lọ mọ́ o ẹni yìí kájú ẹ̀ ọ̀gá àwọn ni. ìyẹn Sunday Igboho ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n wí bẹ́ẹ̀ gbà náà òun lè tọ́ba dé mo lè sọ fún un àjọ máa ń pàdé bàbá kan mọ́ ní àwọn ń pè ní bàbá post office ká hàn ìbọn ẹ̀ àwa náà mọ̀. ká hàn ìbọn mo mọ̀ ṣùgbọ́n mẹ́sẹ̀ dání ṣẹ́rí tẹ́yìn bá ti wà nílànà kìrìsìtẹ́nì tí ọba ti ń gbọ́rọ̀ Ọlọ́run àwọn oògùn kan ń bẹ tó jẹ́ pé ó lè tako ìjọba ọ̀run àwọn nǹkan tá a fi ń ṣe òkú tó kú nù sàárè aṣọ ara rẹ̀ láàlọ́ ya láàfi wé ọ̀gá àṣà ṣe bí wọ́n ṣe ń ṣe ọmọ tí ọba làgá ni máa bá ṣùgbọ́n ọba òfin Ọlọ́run mu gẹ́gẹ́ bí táwa ti gbà torí tí èèyàn bá rìn títí tí kò lè mọ̀ pé Ọlọ́run ló wà Ọlọ́run nìkan ìkòkò tí ń sẹ́yìn ẹ̀yìn ní ọ̀fọ̀ ilé ayé ìgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́
kọ́lọ́ ọba ní dá Sunday Igboho sí ṣùgbọ́n ìjà orílẹ̀-èdè ṣòro ó gbé kò lè dàjà àwọn ọmọ kan bẹ tí máa wà lẹ́yìn wa tí wọ́n lágbára jà wá gan-an lọ àwọn èèyàn là ń jẹ ẹni tí wọ́n àwọn bàbá wa ti mú oògùn lọ oògùn díẹ̀díẹ̀ ló kù ká fẹ̀yìn tó giri ká ti lọ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní irú ẹ̀ oògùn àdá oògùn ọba oògùn wúlígáǹsì lásán ni kì í ṣoògùn sọyẹ dúró ó sì ń bẹ tí àwọn bàbá kan júwe fún àtọ́sí tá a mọ̀ pé ń bẹ fọ́ ẹ̀dúrà ẹ máa lura yín ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ń bẹ wọn ò ní lọ à ń ṣe tọ́ọ̀gì káàkiri ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe Sunday Igboho gbìyànjú torí ó ń dìde fún ṣùgbọ́n ìjọba amúnimóògùn bàbá wa Tafa Àkànrá àti ìsítólórí tá a gbọ́ ìtẹ̀ bó ṣe lágbára tó ta ló mú káyìn ìjọba ni ẹ̀yin náà wò ọlọ́pàá lọ fẹ́ bàbá tó ti bímọ fún bàbá níjọ́ bàbá fẹ́ bóde tí ọ̀tàn bóde ẹ ti jù báyìí lọ ara kẹ́lẹ́ tó fẹ́ máa mú sí ìjọba amúnimóògùn èèyàn gbọ́dọ̀ àyíkáyè téèyàn bá wà ẹnìkan pè mí lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ Yorùbá nation nǹkan mo ní don't call me for that tọ́ba yìí pé tó ààbò lọ pè mí sí pé àwọn olè rọ́ọ̀bù bíi kan wọn kan fẹ́ ṣe kínní àwọn èèyàn ọba yẹn á gbalẹ̀ àwọn ìbáyàn ṣe tọ́ba ti lòdì sófin ṣùgbọ́n ń pè ètò ààbò yìí olè ń jà bíi kan àbáyàn débẹ̀ àbẹ̀yàn débẹ̀ láti ọlọ assist ẹ̀ ṣùgbọ́n Yorùbá nation ìjọba ò ṣe é bá dà kó náà máa fetí gbọ́ alágbára kan ò lè mọ́lẹ̀ mẹ́wàá ẹ̀wòrú tí wọ́n wá dánwò lè rẹ̀ ń ṣóká ṣé báwọn ọlọ́pàá kan náà wá ṣe àwọn ọlọ́pàá tẹ̀ ń wò yẹn lómìn ní sígìdì ńlé kò sí tẹ́lómi àti àwọn ń wò ní sáàsì wọn náà rìn káyé ká ṣàṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi lè rí ayé lóòótọ́ ọjọ́ kan lèyìn ó ṣùgbọ́n ìjọba ò ṣe é bá jà ló jáwé òjókòó ara wa jẹ́. ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bí nǹkan tẹ́ wá sọ pé ìjọba ò ṣe é bá jà yìí bàbá kí wá ní ọ̀nà tí ẹ fi ń pé Sunday Igboho ló gbégbà gẹ́gẹ́ bí àgbàlagbà. ẹ ṣe èyí ṣe pé Sunday Igboho nìkan lè dá sí àwa ọdẹ àwa àgbẹ̀kọ̀yà àwọn OPC Sunday Igboho ń gbìyànjú ọ̀n làkàkà lóòótọ́ ṣùgbọ́n òyìnbó sọ̀rọ̀ pé pòwe ó ní one tree cannot make a forest. àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ rí àwọn ọba wa gan tá a ní owó òjì kí wọ́n ó sọ̀rọ̀ ńgbọ̀ jẹ́ pé bí Sunday Igboho ṣe ní ìsìtíjọ́ náà bá dé àti ìṣiṣẹ́ bá dé àwa tá a jọ́dẹ tá a jẹ́ àgbẹ̀kọ̀yà tá a jẹ́ OPC tá a jẹ́ gbogbo ẹgbẹ́ ìṣòlù gbogbo wa ti pọ̀ àwa náà là á dìde kì í ṣe pé ó ní ọmọ tí ń bẹ lẹ́yìn òun nìkan ní ọ̀lọ́dọ̀ ogun jà gbogbo wa ni ṣùgbọ́n àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yìí náà ní kókó ṣe agbára wo la wà ní àwa tá a lówó lọ tí wọ́n bá múyàn tí wọ́n bá tì mọ́lé ẹ wo tí ojú Sunday Igboho rí ibi tó wà kó tó kú mbẹ níbi tí mo ti ń sọ pé kò ṣàgbára tó tónú ọyọ fẹ̀yìn tó giri kọba rẹ̀ ń lé ni àwọn nǹkan yẹn sì ń bẹ lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan tó kù wọn ò rí lé àwọn àgbààgbà wọn ò rí inú àwọn tí ń ṣọ̀tá Sunday Igboho gan ọmọ Yorùbá gan náà ń bẹ nù wọn àwọn tí ń bẹ lórí àlééfà ẹ wo táìmù kan tí bàbá Ọbásanjọ́ tó OPC dìde tó sọ pé shoot and sight kí wọ́n máa yìnbọn sí àgbà náà ìgbà náà làá máa lọ station làá máa cross ọwọ́ báyìí bẹ́ẹ̀ wàhálà tá à ń rí Yorùbá ronú ẹ̀ àwọn àgbààgbà Yorùbá ọ̀bá wà fọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn ọba lọ́ba tẹ̀ ń wò yẹn àwọn alágbára ọba wọn ọba wa bí gbàjọba ti fún wọn lówó àwọn gangan ní òjò ṣeé ṣe ẹ wo ní ìsìn Tinubu ló wà lórí ìjọba ọ̀làlà ọ̀gá wa tọ́lọ́ ń gbé síbẹ̀ nù Jàgàbá àǹpá fẹ́ pín kínní wọn ò ní fẹ́ ká pín torí pé ara wa náà lájọ ń jẹ agbára Sunday nìkan Igboho tí ò sì lè ká bí kò ṣe pé àwọn àgbààgbà Yorùbá yìí
àwọn lọ́balọ́ba bá dìde tí ẹni wọn bá tọ́rọ̀ wọn ṣọ̀kan tọ́rọ̀ wọn ò bá ṣọ̀kan ẹwà ọdún tá a ti ń pè revolution ẹ̀jàngbara àwa ti ṣe lọ rí àìmọye gba sópìsì tá à ń lọ lù káàkiri tí ọlọ́run pé wọ́n fẹ̀mí wá ṣòfò ọlọ́run sì dá wa sí ni ọkùnrin kan bẹ́ẹ̀ ń gbà náà alákàá ẹ wo gbogbo orú nǹkan ìfiṣanfiṣan àwa yóò bá ara wa la tó ń pa ní ẹ̀sìn tá a bá mọ̀ pé lágbára kan lọ tẹ́ ẹ̀ bá ti fẹ́ ṣe tíá ìsìn là máa wádìí agbára káàkiri àfi bá a bá pa á àwa Yorùbá ni unless tí ìran Yorùbá bá lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho iná ni ó fi lè ṣe àṣeyọrí. ẹ ṣeun gan bàbá láti ìgbà tẹ́ ti wá ń ṣiṣẹ́ ọdẹ yìí bàbá ìjọ òun nínú yín dùn jù láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ àtijọ́ tí inú yín bàjẹ́ jù láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ ìrìn àjò torí èèyàn ò lè máa ṣiṣẹ́ kó má níjọ́ tí inú ẹ̀ dùn jù kò dẹ̀ tún lè máa ṣiṣẹ́ kó má ní pé ṣe rí ìdùnnú tí mo ní láyé ó kọjá pé Ọlọ́run dá mi wáyé ó pé ìrílé kékeré kan kọ́ tèmi náà ń sùn bẹ́ẹ̀ ó pé mi náà ò rí àwọn bíi mọ́ṣíìnì ọkọ̀ kọ̀ọ̀kan mo sì bímọ ìdùnnú tí ń bẹ láyé nì kò sí dùnnú kankan ń bẹ torí àfagbára rí gbogbo àwọn nǹkan yìí náà ni àwọn tí ò ṣiṣẹ́ tó a àmọ́ bí ẹ ti ṣe bí ẹ̀yẹn Sunday Igboho ń gbò lọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n bí Ọlọ́run bá ti pè lọ́nà èèyàn Ọlọ́run ló pè lọ́nà ẹ̀ mi ìwà lè jowú ẹ̀ èmi náà tún gbà fọ́ Ọlọ́run láàyè tí mo wà ní torí pé bí mo ṣe dúró nílùú yìí tí mo wà ojú olówó lẹlòmíì ṣe ń wò mí mi ò sì ní nǹkan kan lọ ṣùgbọ́n nítorí pé mo ní ayọ̀ ọkàn àti ìtẹ́lọ́rùn kò sí bí mo ṣe jókòó tì yín ibi tó yẹ kí n wà kọ́ mo wà ṣùgbọ́n mò ń dúpẹ́ ẹ̀mí torí ogun ni ogun láyé nígbà tí wọ́n yé bí mi inú ilé tí wọ́n ti bí mi rè lẹ́yìn wọ́n láwọn ẹyẹ wá dúró lórí òkè àwọn ẹyẹ wá dúró torí ọmọ àlèrí ni mí bàbá mi ò tí ì bímọ kankan wọ́n fi ń fi orúkọ mi pe bàbá mi àti ìyá mi pé ọmọ kan tí wọ̀ ìyá ẹ̀ ó bì tọ́jọ́kùn ẹnu kò ṣeé pa kò ṣeé gbẹ́jù nù ni ọmọ àlèrí ni ọ́ ogun wa pọ̀ àti ìkú ònú ogun ni òjò àárọ̀ náà lọ àárọ̀ náà gbogbo tá a ti agbára káká ni tí n bá tún dúró tí n bá tún ronú ara mi pẹ̀lú àwọn tá a ti train ibi tí wọ́n wà lágbára tẹ́lómi bá nǹkan kan wá tó ní nǹkan kan ń ṣe òun tá a bá wo ọgbọ́n Yorùbá tí wọ́n kọ́ tá a bá ṣe fún tó bá ṣiṣẹ́ kò ní wá mọ́ àìmọye tá a ti tọ́jú tó wà nílùú èbò àmọye tí nǹkan mú tá a ti ṣe nǹkan fún síbẹ̀síbẹ̀ wọn ò wá ọwọ́ náà ni òjì wọn wá san oore ṣùgbọ́n aṣáàdùpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀mí ń bẹ. ẹ ṣeun gan bàbá nǹkan tí ẹ sọ ń sìn ó jẹ́ nǹkan tó lágbára ẹni wọ́n bí pé ẹyẹ kí ni ẹyẹ kò yé mi bàbá ẹ tó. nígbà tí wọ́n ń bí mi tí màmá mi ń rọbí lọ́wọ́ àwọn ẹyẹ àgbà wọ́n wá dúró lórí páànù tí wọ́n ń pariwo kí n má lè wáyé ṣùgbọ́n ń pa agbára wòlíì orí bàbá mi ìránṣẹ́ Ọlọ́run ni mo ṣe ní àpọ̀ṣù yẹn Ọlọ́run pè é torí àmọ̀yẹ̀gbà wọn ràn ejò sí bàbá lójú oorun báyìí tí bàbá ó sùn tẹ́jọ́ ó sì báyìí yóò sì kù síbẹ̀ bàbá gbọ́ ìpè bàbá náà sì fi àdúrà ń ro alágbára àwọn ẹyẹ ayé ń pariwo lókè ni pé kí má lè wáyé ṣùgbọ́n Ọlọ́run jù wọ́n lọ. ẹ ṣeun gan bàbá lẹ́yìn gbogbo àwọn nǹkan tẹ́ ti bá a sọ yìí ǹjẹ́ sì ní ọ̀rọ̀ míì tó máa wù yín tẹ́ fẹ́ bá a sọ. ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ni pé lórí ètò ààbò Nàìjíríà yìí kí àwọn ìjọba ró àwọn Nigeria Hunter Forestry Security Service lágbára torí tí ń bẹ ńlẹ̀ yìí agbára àwọn ọlọ́pàá gan ọ̀dàká àwa kan ń bẹ tá a rẹ́dì tá a dúró tá a fẹ́ ràn lù lọ́wọ́ ṣùgbọ́n kò ságbára tí ìjọba bá lè rú alágbára ọmọ mínísítà tí wọ́n kidnap ń bí Mr. Minister Ajéwọlé àwa tá a gbàre ní roko ń bí èmi tí mo líìdì ni àjẹwọ́n orí mú lọ wọ́n sọ ọ́ lẹ̀ ni àwa báyìí ń bẹ tọ́ pé gbogbo àwọn ọlọ́pàá nǹkan ìjọba fẹ́ ṣe ń tọ́ da ṣùgbọ́n àwọn kan
wọn ò jẹ́ bíjọba bá lè ró àwa tá a jẹ́ Nigerian Forest Security Service lágbára ní àdúgbò kọ̀ọ̀kan ní local government kọ̀ọ̀kan a lè ran ìlú lọ fún ètò ààbò yìí. Àtẹ̀ǹbá nídìí irú wa náà fún nǹkan mìíràn péyàn ní bí nǹkan kan bá ń dáyàn láàmú tó járùn ara àwọn ọ̀kan lè máa polówó bí àwọn kan ṣe ń polówó ni nǹkan táwọn bàbá ń fún wa oríṣiríṣi nǹkan wọ́n ń fún wa táwa náà sì ní ìpamọ́ tó jẹ́ pé a sì ti ń lò ó fún èèyàn tí sì ń rí bẹ́ẹ̀. Àyè wa torí advertisement náà ààrẹ náà ni. Bẹ́ẹ̀ni, ẹ ṣeun gan-an.